ENN sìn wọ́n fún wọn ní 7 baht tó máa ṣe kíni tó máa fi operate ó yàtọ̀ sí ABTL Apapa Bunk Terminal ó yàtọ̀ sí Apapa Bunk Terminal àwọn ló wà in charge of flour mill Golden Penny Greenview sáré ibi tí APN Terminal yẹn sáré ibi tí APN Terminal wà òun ni Greenview wà báàtì mẹ́ta òun lọ fún wọn Dangote ló dẹ̀ ní Dangote ló ṣe kéde Dangote ló ní but kí ló ń gbé wá kò kí ń gbé kọ̀ńténà wá ó ń gbé epo wá ó ń gbé fertilizer iyọ̀ sugar flour gbogbo kan tó ń produce lẹ́nu òun náà ló ń gbé wá per tons ní àwọn Nigeria Shipping Council mo tẹ̀sí ń bọ̀ níbi yẹn trillions of money ní Nigeria Shipping Council ní àwọn náà ń generate lórí omi wa tó wá fẹ́ export kòkó àti igi àti àwọn kankan tí wọ́n export jáde mo ṣì ń bọ̀ lórí yẹn ní masa náà mo ṣì ń bọ̀ lórí yẹn bọ̀ orí NPA ni mo ṣe wà báyìí tẹ́ bá lè mọ iye owó tó ń generate lórí ilẹ̀ omi wa at the end of the day owó yìí ọmọ kò lọ sàbújá tí ilẹ̀ Yorùbá wa dá dúró lẹ́nìí owó yìí a lè fi máa ṣe ara wa ní àǹfààní púpọ̀ sódà ikú máa ké bí eku ọmọnìyàn máa fọ ohùn bí ọmọnìyàn sódà a máa lè ráyè ṣe kíni láti create health care educational system water supply system electric system àti a máa try láti create employment fún àwọn graduate tó wá ti ń ṣe tán ní secondary school àti ní universities ABTL ń sìn wọ́n fún wọn ní 7 baht eléyìí tó wà níwájú mi yìí ń sìn ṣíìpù tó wà níwájú mi yìí ń sìn ó gbé fertilizer wá ó dẹ̀ ń charge $5 per tonne ṣẹ́rí mobile crane yẹ tẹ́ ń wò lórí ṣíìpù yẹ ṣẹ́rí àwọn mobile crane yẹ tẹ́ ń wò lórí ṣíìpù yẹ per tonne once tó wá ti bu fertilizer láti inú òòlù wọn tó ti bu jáde wọ́n fẹ́ já sórí trailer ó ní iye tonne tó jẹ́ bẹ́ẹ̀ yẹn kíní yẹn máa ń gbé no less than 150 tonne ẹ wá times $5 times 1,000 tonne ó ní iye owó tó jẹ́ bẹ́ẹ̀ yẹ o tí NPA tó máa ń charge àwọn shipping company ní pé wọ́n fẹ́ já ẹrù bọ́lẹ̀ lórí omi on charge wọn ní pé wọ́n fẹ́ park ship on charge wọn ní pé wọ́n tẹ̀ fẹ́ fi flag sórí orí ship on charge wọn ọdún náà gbogbo náà ni màá yọ̀ nànà tí má ti dé ọ̀dọ̀ Mr. Koiki ọ̀ tí má ti ṣe live video gbogbo ẹni màá yọ̀ nànà ní pé táwa ti dá dúró lẹ́nìí gbogbo benefit yìí tí mi sọ lẹ́nìí fún gbogbo ọmọ Yorùbá ni o eléyìí ṣe ni pé bámbá mo yóò mú ọmọ pé bí pọmọ nìkan kan o fún gbogbo ọmọ Yorùbá pátá ni iná ní ẹ̀tọ́ sí táwa ti gbalẹ̀ wa tán nítorí àsínúnú Nàìjíríà mọ́ bẹ́ẹ̀ ni àsínúnú Nàìjíríà mọ́ láìpẹ́ yà máa gbalẹ̀ wa bí British fẹ́ bọ́kọ̀ a máa gbalẹ̀ wa náà wọn nítorí Nàìjíríà ń ṣe orúkọ wa ọmọ aládé ni wá Nàìjíríà ń ṣe orúkọ wa ọlọ yárúkọ ẹ ní 1914 ni láti lè máa extract gbogbo owó wa gbogbo owó tí mi sọ àti gold àti bitumen gbogbo nǹkan ànùmánù tọ́lọ́ máa fún wa láti lè máa extract lọ sílùú wọn lọ́ máa develop ìlú wọn. ó ti tó gẹ́ enough is enough we are not interested in Nigeria anymore our interest nínú Nigeria mọ́ enough is enough. mo ṣì ń bọ̀ lórí APN terminal o mo ṣì ń bọ̀ lórí APN terminal mi kàn ní pé tí n ṣe short video yìí nítorí ibi tí mi wà yìí ń ṣe ó wà risk nítorí àtẹnitá ni àwọn ọmọ Yorùbá ọ lè wá láti lè máa tákù mi nítorí àwọn náà gangan ni àwa gangan là ń dalẹ̀ ara wa nítorí nǹkan tá a máa jẹ nísinsìnyí a fẹ́ tọ́ ọjọ́ ọ̀la wa. Every blessed year billions of money 15 billions lórí omi wa ló ń generate
every blessed day 15 billion ló ń generate every blessed day, every blessed year 35 trillion ló ń generate every blessed year. Owó yìí ó jẹ́ tó máa lọ sí ṣíṣí local government láti lè tójú ọ̀nà wa ṣe, láti lè ṣe health care wa, rather wọn kò lọ sí Àbújá wọn máa lọ pé láàrin ara wọn. Ó ti tó gẹ́, ìyà tá a jẹ ó ti tó gẹ́. Àwa la lómi, Ọlọ́run bá ló fún wa, kò ń ṣàwọn Haúsá ló ní, kò ń ṣe Haúsá Fúlàní ló ní, àwa la ní. Ẹ ṣeun gan ẹyẹ ọmọ Yorùbá, ilẹ̀ odò wa gbé wá kò ní gbọ̀dàlẹ̀. Ẹ ṣeun gan.